olórí tiwa sẹ́ríkì ìyálájẹ́ ti gbogbo ẹ̀gbá pátápátá Emmanuella Ropo ever smiling ayaba mi tẹ́lẹ̀ rí ti jáde síta o tí ó sì ti wá fi ìkéde ńlá kan kalẹ̀ sí orí ayélujára tí inú àwọn olólùfẹ́ rẹ̀ sì ń dùn ṣùgbọ́n ṣe ni wọ́n tún ti ń dráàgì bá mi Wasiu Ayinde o. Ẹ wá gbọ́ ìkéde tí Emmanuella kéde tí ó fi mú kí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa pe bàbá wa K1 the ultimate ṣàkíyèsí. Ṣebí kí Ọlọ́run máa ṣọ́ wa ni o. Òṣèrébìnrin ilẹ̀ wa Kẹ́mi Àfọlábí ṣé ẹ ti gbọ́ ohun èyí tí ó tún ṣẹlẹ̀ sí i tí kò fi lè kó pamọ́ nínú eré àti ìgbésẹ̀ tuntun eléyìí tí ó gbé. Ẹ wá nǹkan fìdílé kí ẹ wá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí àti ìdí tí ò fi kó pamọ́ nínú eré. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe gbàgbé láti like kí ẹ comment kí ẹ sì tẹ̀lé ìkànnì fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn mìíràn. Ẹ máa bá wa ká lọ. Ó mà ṣe o. Ṣebí kí Ọlọ́run má fi sanra dè wá ní o kó sì má jàárí ogun àìsàn. Ẹ sàmì ẹgbẹ́ tó àmì mí. Òṣèrébìnrin ilẹ̀ wa tí ó pupa dáadáa nì tí ó sì tún rẹwà Kẹ́mi Àfọlábí ni a rí tí ó ti jáde wá sórí ayélujára báyìí o tí ó sì ti wá gbé àwọn olólùfẹ́ rẹ̀ débẹ̀ ibi tí ẹ̀sán àgọ́ ara rẹ̀ dé dúró. Ṣebí tí a kò bá sí gbàgbé náà tẹ́lẹ̀ rí wípé àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún un láti ọdún 2022 tí ó ti ní àìsàn tí wọ́n sì ń gbárùkù tì pẹ̀lú bí wọ́n ṣe ń fún un ní owó tí àwọn mìíràn ti ń ṣe àdúrà fún wípé kí Ọlọ́run bá wọn fún un ní àlàáfíà. Ṣebí tí a kò bá gbàgbé ní ọdún 2022 ni òṣèrébìnrin yìí jáde sí orí ayélujára tí ó sì wá sọ fún gbogbo aráyé pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ pé ìdí tí wọn kò fi rí òun kí òun kópa nínú eré orí ìtàgé dáadáa mọ́ ni wípé òun bá àìsàn jẹjẹrẹ fínra o tí àwọn ẹlẹ́yinjú àánú àti àwọn olólùfẹ́ rẹ̀ sì dìde ìrànlọ́wọ́ wọ́n sì fi owó ránṣẹ́ sí. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn ń ṣàdúrà fún pé kí Ọlọ́run kí ó bá wọn tètè fún ní àlàáfíà. Ṣùgbọ́n ní ọdún náà lọ́hùn ní ọdún 2022 ni ó lọ sí ìlú Mẹ́kà tí ó sì lọ gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ló gbàdúrà lórí àìlera tòun gangan fún alára rẹ̀ tí ó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá àti àwọn ọmọ Nàìjíríà tí wọ́n dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe fún ní owó àti àwọn tí ó ń gba àdúrà fún un. Lẹ́yìn ìgbà tí ó sì kúrò ní Mẹ́kà ní ọdún náà lọ́hùn ni wọ́n gbé dìgbàdìgbà tí wọ́n gbé lọ sí òkè òkun láti lọ ṣe ìtọ́jú eléyìí tí ó péye fún òṣèrébìnrin ilẹ̀ wa yìí ìyẹn Kẹ́mi Àfọlábí látàrí ohun èyí tí dókítà sọ fún un wípé ìgbà péréte ló kù tí yóò lò láyé ṣùgbọ́n rírò ní tènìyàn ó sì ṣe ní tolúwa ọba ṣe ni Olúwa gba gbogbo ògo tí Ọlọ́run sì gba ìṣàkóso lórí ayé Kẹ́mi Àfọlábí torí títí tí ó fi di òní tí a mú ìròyìn náà wá sí etí ìgbẹ̀yìn olólùfẹ́ wa. Kẹ́mi Àfọlábí mà tún ti ń lo ọdún 4 tí yóò sì tún lò jù bẹ́ẹ̀ lọ láṣẹ Ìdùmarè tí ó sì já sí ọpẹ́. Àwa olólùfẹ́ rẹ̀ náà bá sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú tí ó rí gbà tí ẹ̀mí rẹ̀ kò bá àìsàn jẹjẹrẹ náà lọ. Ṣùgbọ́n ó ṣeéṣe kí gbogbo wa máa ti ṣàkíyèsí wípé ṣe ni a kò rí Kẹ́mi Àfọlábí mọ́ lórí fíìmù àgbéléwò wa tàbí sinimá kankan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tàbí kí á tiẹ̀ rí fọ́nrán rẹ̀ bóyá ó tiẹ̀ lọ sí movie premiere kankan tàbí òde eré kankan tí inú àwọn olólùfẹ́ rẹ̀ kò sì dùn tí wọ́n ń ro oríṣiríṣi wípé àbí torí àìlera rẹ̀ tí ó wá sọ fún wa ní ọdún 2022 ni kò jẹ́ kí ó lè lọ síbi movie premiere kankan tàbí kó tiẹ̀ lọ sóde eré kankan torí àwọn ò gbọ́ nǹkan kan ní ipa rẹ̀ rárá àti rárá o. kódà ṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ mìíràn tún ní ó lè jẹ́ pé ara rẹ̀ kúkú ti yá tó jẹ́ pé ó kàn nílò láti sinmi díẹ̀ kó tó di pé yóò tún padà sí iṣẹ́ eré orí ìtàgé rẹ̀ padà ni. Báyìí ni wọ́n ṣe ń ro ọ̀rọ̀ náà síwájú tí wọ́n sì ń rò sẹ́yìn pé kí ni nǹkan tí ó lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ṣe ni Kẹ́mi Àfọlábí gẹ́gẹ́ fún alára rẹ̀ ti jáde ní àìpẹ́ yìí o tí ó sì ti wá fẹnu ara rẹ̀ kéde wípé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ òun kò ní máa ṣeré orí ìtàgé mọ́ bíi ti tẹ́lẹ̀ o tàbí kí akókó sọ pé ó ti fi eré orí ìtàgé sílẹ̀ fún ìsìn náà tí ó sì kéde fún ara rẹ̀ wípé ṣe ni òun ti ní iléeṣẹ́ tí ó ń ta góòlù tí ó sì jẹ́ wípé iléeṣẹ́ góòlù eléyìí tí oní òun sí nìsín ni òun fẹ́ gbájúmọ́ o látàrí kí òun bá lè máa rí àyè sinmi nítorí wípé kò ní sí wàhálà níbẹ̀ dàbí tí òun bá lọ sí orí ìtàgé táwọn ọmọ travel from one set to another. Báyìí ni ó ṣe wá kéde fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti ní iléeṣẹ́ góòlù. Bẹ́ẹ̀ ló tún sọ fún àwọn olólùfẹ́ òun wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n wá bá òun rajà òun o wípé góòlù ni òun tà báyìí. Ṣùgbọ́n ohun eléyìí tí ó ya àwọn ènìyàn lẹ́nu jùlọ ni wípé iléeṣẹ́ góòlù eléyìí tí Kẹ́mi Àfọlábí ní òun níyì ó ti máa ń bá wọn polówó ní àìmọye ìgbà tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tí àwọn ènìyàn kò fura wípé òun ni ó ní o. Ṣùgbọ́n báyìí ni ó ti wá fi ara rẹ̀ kéde wípé òun ni òun ní iléeṣẹ́ góòlù ọ̀hún. Ṣe nínú àwọn olólùfẹ́ rẹ̀ dùn
gidigidi wípé wọ́n ti kọ́kọ́ gbọ́ látọ̀dọ̀ rẹ̀ náà tí wọ́n sì bá ń yọ̀ tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ṣe ni arábìnrin ti yàtọ̀ o, bẹ́ẹ̀ ni ara rẹ̀ tún ti ń dán padà, àwọ̀ rẹ̀ ti ń tutù mìnìjọ̀jọ̀ àfi bí ọmọ tuntun. Ṣe ni wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run gbàṣàkóso lórí ayé rẹ̀ tí ó sì ti lè ń ṣe kítíkítí padà bí ó ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Wọ́n ní gbogbo èyí tí ó wá kù lára rẹ̀ o, Ọlọ́run yóò wòsàn pátápátá tí ohun tí ó sì ń ṣe kò ní padà mọ́ ságọ́ ara rẹ̀, wípé gbogbo ogun tó ti ṣẹ́ nínú ayé rẹ̀ kò tún ní padà mọ́ sínú ayé rẹ̀ o. Bẹ́ẹ̀ nínú àwọn olólùfẹ́ rẹ̀ ń dùn gidigidi. Ṣé ní ẹnìkan ti ń sọ wípé tí ó bá ti jẹ́ wípé iṣẹ́ góòlù eléyìí tí ó tún fẹ́ mọ tà gan yóò bá tún mọ ọ̀nà ní wàhálà, kó o dákun kó o sinmi dáadáa. A nífẹ̀ẹ́ rẹ gidigidi, a ò sì fẹ́ kí nǹkan kan kó ṣe ọ́ báyìí o. Kó o farabalẹ̀ sinmi, tó o bá ti sinmi tó o ti di para rẹ ti jí pépé dáadáa, ó lè padà wá máa ta góòlù rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìsinmi rẹ ò tí ì tó, kò bá dára kó o sinmi sí i. Tó bá jẹ́ pé o wò wípé o ò fẹ́ kí ilé iṣẹ́ góòlù náà wà lásán, ó lè gba ènìyàn kan tó o ní ìgbàgbọ́ nínú rẹ̀ nínú kí wọ́n bá ọ mójútó ilé iṣẹ́ góòlù ọ̀hún títí tí ara rẹ̀ yóò fi yá dáradára. Ṣùgbọ́n gbogbo bí inú àwọn olólùfẹ́ Kẹ́mi Afọlábí ṣe ń dùn tó tí wọ́n sì bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ara rẹ̀ eléyìí tí ó ti yá, ṣe ni ọmọkùnrin mìíràn tó fi ojú ọ̀tọ̀ wo ọ̀rọ̀ náà tí ó sì ní agbo òṣèré ṣe wá burú báyìí náà, wípé láti ìgbà tí ọmọbìnrin yìí ti ṣàìsàn àti ẹ̀rí kí a rí fọ́nrán kankan bí tí òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ kankan ti lọ kí tí wọ́n ti ṣàbẹ̀wò sí wípé tọ́ a wà lọ́dọ̀ Kẹ́mi Afọlábí o, ibi tí ọ̀rọ̀ àìlera rẹ̀ sì dé lọ́wọ́lọ́wọ́ báyìí ni o, ẹ máa fàdúrà ràn lọ́wọ́ o. Ó ní àti ẹ̀gbúrò kí òṣèré kankan lọ yọjú sí kí wọ́n kí pé bó lára rẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ọmọkùnrin yìí ṣe dá ọ̀rọ̀ ilé ilẹ̀ náà tí wọ́n sì ń gbọ́ ọ̀rọ̀ ilé náà bí ẹni gbàgbọ́ ti pé ó ní agbára gidigidi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé Kẹ́mi Afọlábí èyí tí Ọlọ́run ti gbàṣàkóso lórí ayé rẹ̀. A sì gbàdúrà pé ogun tó ti sẹ́nu ayé rẹ̀ kò tún ní gbérí mọ́. Èyí ni a sì gbọ́ tí a ní ká wọ́n ṣe tí gbẹ̀yìn olólùfẹ́ wa náà kẹ́yìn náà lè bá jẹ́ aládùn ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí ó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ Kẹ́mi Afọlábí, a ó tún jẹ́ kí ẹ máa gbọ́. Lórí ọ̀rọ̀ ayaba mi tẹ́lẹ̀ rí Emmanuella Ropo ever smiling Sẹ́ríkì ìyálájé ti gbogbo ẹ̀gbá tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ní a ní kí àwa náà kí a mú ìròyìn eléyìí tí ó tún ń lọ lórí ayélujára wá fún ẹ̀yin olólùfẹ́ wa náà kẹ́yìn náà lè bá jẹ ìgbádùn rẹ̀. Ìlànà òde yìí ni Sẹ́ríkì ìyálájé ti gbogbo ẹ̀gbá bí ìkéde kan ńlá sórí ayélujára o, tí ó sì ti ń já rìnrìn káàkiri lórí ayélujára o. Bẹ́ẹ̀ gan nínú àwọn olólùfẹ́ Emmanuella Ropo ń dùn tí wọ́n sì ń dunnú látàrí ohun tí wọ́n ti ń béèrè tipẹ́tipẹ́ lọ́wọ́ rẹ̀ kí ó ṣe ni, tí ó sì ti tó láti dá àwọn olólùfẹ́ rẹ̀ lóhùn. Ṣebí tí a kò bá gbàgbé wípé nígbà tí Emmanuella Ropo ayaba mi tẹ́lẹ̀ rí ṣe ìwúyè rẹ̀ láàfin ọba Ẹ̀gbá Aláké, ṣé ni àwọn online lọ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ òkú ọ̀rọ̀ lù wípé bó ni Emmanuella, odidi Emmanuella arẹwà tiwa yóò ṣe wá ṣe ìwúyè tí ó jẹ́ pé kò ní í ṣèyàn jàǹkànjàǹkàn èèyàn ńláńlá kankan níbẹ̀ o, wípé àti ẹ̀rí kí èèyàn kankan báyìí kó yọjú àfi àwọn ọmọ rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ nìkan so tí wọ́n wà níbi ìwúyè ọ̀hún, tí ó sì jẹ́ wípé mo rò wípé ọ̀rọ̀ náà dé ọ̀dọ̀ Emmanuella tí òun náà sì rí bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe ń béèrè fún wípé àwọn èèyàn jàǹkànjàǹkàn kò wá síbi ìwúyè rẹ̀ tí ó ṣe. Ṣùgbọ́n ṣe ni ó ti wá dá wọn lóhùn báyìí tó ti wá fi ìkéde ìkan sílẹ̀ lórí ayélujára ti Instagram rẹ̀ lánàá o, tó yẹ sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pé kí wọ́n lọ mọ́ gbáradì báyìí kí wọ́n lọ múra sílẹ̀. April 3 ni àwọn ó ṣe ìwúyè tí àwọn ó sì ṣe lé oní rẹpẹtẹ, tó jẹ́ pé gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn eléyìí tí wọ́n retí báyìí ni yóò wà níkàlẹ̀ o, kí àwọn náà lọ gbáradì sílẹ̀ bí ó bá tún ṣe ń lọ àwọn ó fi tó wọn létí ibi tí wọ́n bá ti ṣe ayẹyẹ ọ̀hún tí yóò dùn tí gbọ́ngbọ́n sì kàn sí, kódà tó jẹ́ pé gbogbo orí ayélujára báyìí ni ó mọ̀ wípé ṣe ni àwọn ń ṣe ìwúyè o. Ṣùgbọ́n ohun tí wàá fà á tí àwọn online lọ fi lọ ń dráàgì bá mi Wasiu Ayinde K1 the ultimate wípé wọ́n ní bá mi Wasiu Ayinde náà gbọ́dọ̀ mọ̀ wà níkàlẹ̀ lọ́jọ́ náà o, tí wọ́n sì ti lọ ń dráàgì bá mi Wasiu Ayinde pé bàbá wa ẹ gbọ́dọ̀ mọ́ lọ síbi ìwúyè ayẹyẹ eléyìí tí Emmanuella ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe báyìí o, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé olórin ni yín, kò bá dáa tó bá jẹ́ pé ẹ̀yin gan lẹ́lọ kọrin tí ẹ lọ tún gbà fún àwọn ènìyàn tí wọ́n sì máa mú jójó tínú àwọn èèyàn ó máa dùn. Orí afẹ́kẹ́ ẹ fìlù sí wàǹdì ká máa mú jójó kí gbogbo wa máa mùkúlùmùkẹ́. Báyìí ni àwọn ènìyàn ṣe ti ń pe àkíyèsí bá mi Wasiu Ayinde wípé kí wọ́n wá gbogbo ọ̀nà bí wọ́n ṣe wà níbi ìwúyè arẹwà wọn Emmanuella Ropo ELEBA yellow ever smiling. Kódà ṣe ni wọ́n tún rán bá mi Wasiu Ayinde létí gbogbo àwọn ìwà eléyìí tí wọ́n ti wù dárí tí ó jẹ́ pé ó dùn àwọn wípé ká ní pé wọ́n ti wo àwọn ìwà yẹn dáadáa ni kò bá jẹ́ wípé Emmanuella yóò ti gba bá mi padà ó tí àwọn méjèèjì sì tún ti jọ di lọ́kọ láya padà, torí ṣe ni bá mi Wasiu Ayinde kò kí
aya wọn ní ọjọ́ tí wọ́n ń ṣe àyájọ́ ọjọ́ àwọn ìyá. Eléyìí jẹ́ ohun tí ó dùn àwọn olólùfẹ́ wọn gidigidi wípé ààbò ni bá mi Wasiu Ayinde ò ṣe ní kí aya wọn kú àyájọ́ ọjọ́ ìyá. Èyí wà lára àwọn tó dùn. Wọ́n ní ọ̀nà kan tí wọ́n tún fi lè mú kí ìfẹ́ ó tún wà láàrin àwọn àti aya wọn Emmanuella Ropo ní wípé tí wọ́n bá lè lọ fi ìjókòó yẹ aya wọn sí o, ìyẹn Emmanuella. Ọjọ́ àyájọ́ ìwúyè rẹ̀ tí ó fẹ́ ṣe ní April 3 ọdún tí a wà yìí o, wípé ìbádùn gidigidi tí ó sì jẹ́ ìyàlẹ́nu fún òun gangan fúnra lára rẹ̀. Báyìí ni a sì ṣe rí tí àwọn ènìyàn ṣe ń dráàgì bá mi Wasiu Ayinde o pé ní gbogbo ọ̀nà wọ́n gbọ́dọ̀ lọ síbi ayẹyẹ ìwúyè aya wọn o Emmanuella Ropo tí ó wáyé ní April 3 ọdún tí a wà yìí. Ṣùgbọ́n ṣe ni wọ́n tún pe àkíyèsí Emmanuella náà sí o wípé tí ó bá ṣeé ṣe kí ó fi invite ránṣẹ́ sí bá mi Wasiu Ayinde kó lè bá wà official o, wípé kò sáà sí bí bá mi Wasiu Ayinde ó ṣe rí invite tí wọ́n láwọn ò ní wá síbi ayẹyẹ ọ̀hún. Wípé ṣe ni kó mú invite lọ o tàbí kí ó fi ránṣẹ́ sí bá mi Wasiu Ayinde torí ó wu àwọn láti rí bá mi Wasiu Ayinde níbi ayẹyẹ ìwúyè rẹ̀ o, tí wọ́n sì tún ní kódà tó bá ṣeé ṣe bàbá ni kí ó kọrin lọ́jọ́ náà kí wọ́n fìlù sáwọn ènìyàn nídìí kí wọ́n sì máa mójójó lọ sọ́tún kí wọ́n máa mójójó lọ sósì o. Báyìí la ìṣeré tí àwọn ènìyàn ṣe ń dráàgì bá mi Wasiu Ayinde lórí ayélujára o wípé wọn ò gbọdọ̀ mọ́ lọ síbi ayẹyẹ ìwúyè aya wọn Emmanuella Ropo. Eléyìí náà la sì rí tí ó ń jà rìn lórí ayélujára tí a ní ká mú wá sí tí gbẹ̀yìn olólùfẹ́ wa. Ohun tí ẹ̀yin náà bá sì rí tí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. Ẹ má ṣe gbàgbé láti like kí ẹ sì lé ìkànnì yìí fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn. Ẹ ṣé fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. Ó dàbọ̀.